Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní orí tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí o ò lè fúyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ẹni tó ní ọgbọ́n tí mò ń sọ ni pé kó tó lè ní ọgbọ́n, o ní láti understand èdè tí mò ń sọ yìí ní èdè Yorùbá. Ìwọ tó bá jẹ́ ọmọ Yorùbá tí o bá ti understand èdè tí mò ń sọ yìí, kò ṣe pé bóyá bí wá máa lọ jókòó ṣó ti jẹun ni wọ́n ń pè Yorùbá. Àwọn ọ̀rọ̀ kan wà tẹ́ pé tí bá sọ, èmi gan tí mo sọ̀rọ̀ yẹn mi ò mọ ọ̀rọ̀ yẹn tán, but ibi tí ọ̀rọ̀ yẹn lọ ó jìnnà gan, ó fà gan. So máa wá bí mi question, o gbọ́dọ̀ jẹ́ ọmọ Yorùbá. Ìtẹ̀síwájú lórí ẹ̀san. Ṣé rí Ọlọ́run ò bímọ, ó bí ẹ̀san. Ìgbàgbé yẹn ṣe àwọn ọmọ ẹ̀dá ènìyàn gan. Nǹkan tó fa program tí mò ń ṣe, mo ti ń pàdé kí ni across online tí wọ́n ní ọlọ́pàá ó torture èèyàn tó fi kú torí 250,000. Ó wá ń try láti cover until tí àwọn ìyá yẹn pariwo síta. IG ẹ̀yin mo fẹ́ pè nǹkan tó ṣẹlẹ̀ tí ìyá yìí pariwo síta, ìyá yìí ní chance, ó ní opportunity láti pariwo ni o. Àwọn ọlọ́pàá ti ṣe ìtọ́jú wọ́n ti ṣe ìtọ́jú yẹn lọ rí tó short ẹnu àwọn èèyàn up. So IG ẹ ní láti yọ èpò kúrò nínú àlìkámù àwọn ọlọ́pàá, ẹ lọ yọ èpò kúrò nínú àlìkámù àwọn ọlọ́pàá, ẹ jọ̀ọ́. Nǹkan tẹ́lẹ̀ fi lè ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn ni pé iṣẹ́ tí èèyàn bá ti ń ṣe tí kò bá ti wà contented, tí ò bá ti ní tẹ́lọ́rùn pẹ̀lú iṣẹ́ yẹn, ó máa hùwà ìbàjẹ́. Èló lẹ́yìn fún àwọn ọlọ́pàá, èló ní sálárì wọn, ọ̀tún ní owó oṣù gbà, uniform, tí èèyàn bá ń ṣiṣẹ́ sí ìjọba ẹ̀yin lè kẹ́ra uniform fún wọn, ẹ̀yin lè kẹ́ra bàtà fún wọn, ìgbélé wọn, ohun ìlú ẹ̀kọ́ wà, àwọn ọmọ wọn bọ́ yẹn lọ sùkúl torí àwọn wọ́n sìn ìjọba ni, wọ́n sìn orílẹ̀-èdè ni. Ẹ fún wọn lówó, ẹ dẹ̀ kó ìbọn lé wọn lọ́wọ́. Ó yá àwọn olólùbọn, àwọn olè, àwọn olólùbọn ọlọ́pàá. Nígbà tí ọlọ́pàá tó ń wá olè kò tí ì jẹun, ó dẹ̀ ní ìbọn, the same ìbọn tí olè fi ń jalè, ó dẹ̀ ní lọ́wọ́. Kí lẹ̀ wò bí ó máa fi ṣe? Láàrin èmi, kí lẹ̀ wò bí ó máa fi ṣe? Ọlọ́gbọ́n o, ẹ gbọ́ mi. Ọlọ́pàá tí ẹ gbé ìbọn fún kó máa ṣọ́ àwọn mẹ̀kúnnù tó ní pé they protect life and property, fine. Nígbà tí olè gbé ìbọn wá tó gbé ìbọn yẹn sí àwọn èèyàn lórí tó gba gbogbo property wọn, ọlọ́pàá tó ń bọ̀ tó fẹ́ wá rescue náà, òun gan ò tí ì jẹun. Ó yá ṣé kò ní lo ìbọn yẹn náà láti fi exalt, òun máa wá lò ní ìlànà òfin, òun ò ní lò nílànà bí o lè ṣe pé ó yá kó gbó ẹ̀wẹ̀ wá kó, àwọn máa lò nílànà òfin. Mo ti rí ẹni tó pé ó kọ̀ bọ́lọ́pàá ágíù lásán, ó wà lẹ́wọ̀n, ó ti dèrò ẹ̀wọ̀n báyìí. Ẹ náà ó kọ̀ bọ́ ẹ rí kò kí n ṣe ọlọ́pàá nìkan, gbogbo force ni. Ìbọn tẹ́ ń gbé fáwọn pípù yìí wọ́n fi ń rọ́ọ̀pù àwọn citizen ni. Ẹ̀yin náà ẹ gbọ́ torí 250,000 ọ wá fẹ́ bò, wọ́n fẹ́ sweep under the carpet àbáwọ̀lẹ̀ máa ń sọ òyìnbó yẹn. Ẹ torture ọmọ, tẹ bá dẹ̀ dé police station wọ́n dẹ̀ kọ́ báyìí pé tortured is a crime, àwọn ọlọ́pàá yẹn ò ní gbọ́. Báwo ok nígbà tó mú èèyàn tó bẹ̀rẹ̀ sí ń fọ́ etí ẹ̀ torí pé ṣóun ló ṣe tó bẹ̀rẹ̀ sí ń fọ́ etí ẹ̀, kò sọ̀rọ̀ ó lè bẹ̀rẹ̀ sí ń fọ́ etí ẹ̀, òun fọ́ etí tó bá yẹ wọn lóhùn ló ṣe náà ṣó nígbà tó bá pa. Ó máa ní ok ó yá ó ti confess, you are mad, ohun mọ́ṣẹ́ ẹ̀ ń ṣe. When you can't sit down with a criminal and interview and intervene and talk to him, communicate with him for him to confess to you, tí o bá ti lè ṣe you are mad, tí o bá ti lo nǹkan tó ní. Ẹlòmíì wà lẹ́ pé criminal mi wà lẹ́ pé tó bá fi wà tẹ̀ ilẹ̀ tí bá ṣe bọ̀ tó gbéra ní owó lè dààmú náà. Àna gbójú yín fọ́ gbẹ́nu àná fọ́, but torí pé agbèfọ́ba lẹ́yìn agbèfọ́ba rẹ̀ kì í jẹ̀bi. Yes, ẹlòmíì máa mú ẹgbẹ́ bàbá ẹ̀ báyìí, ọlọ́pàá ti lọ arrest yàn rí. Tó yẹ pé torí pé bàbá ẹ̀ kọ́ ni akílọ́mọ mi ṣó dẹ̀ gba etí ẹ̀. Yes, tó bá tún ṣe bí wọ́n tún máa gbá wọn ní méjèèjì sọ máa ní pé àwọn ọlọ́pàá tẹ̀ ń wò yìí, mo ti ń yà ní o, àtúbọ̀tán nǹkan tí ẹ̀yin pípù yìí wà mọ̀ ni pé ẹ lọ gbogbo yín pátá àtúbọ̀tán yóò kí ń da. Kò kí ń ṣe ọlọ́pàá nìkan, ìwọ tó bá jẹ́ agbèfọ́ba tó yẹ pé ní time tó ń gbèfọ́ba yẹn tó bá ìwò wà lọ́wọ́ ẹ, màdàrú wà lọ́wọ́ ẹ, agbára wà lọ́wọ́ ẹ, ó wá ń fi agbára yẹn wá fi ń ba tọmọ ọlọ́mọ jẹ́. Iṣẹ́ ìjọba ló ń ṣe o, ó máa fẹ̀yìntì, tó bá ti wá fẹ̀yìntì gbogbo nǹkan tó máa gbẹ̀yìn ayé ẹ kò kí ń ṣe pé ọ̀rọ̀ tí mo sọ yìí kó láàrin èmi àti ẹ o mọ̀ nǹkan tí mo ń bá ẹ sọ.
nígbà tí o wà active, nígbà tó wà active tó lè ṣiṣẹ́ tó lè ṣe gbogbo nǹkan lé ayé yìí tó wá mú o manipulate nǹkan o bà tèèyàn kan jẹ́. Àní ẹlòmíì tí oya mo tún gbọ́ ṣé tí Ọ̀ṣun náà kọ́ ló ṣe abẹ́lé ṣe tọ́ ni pé wọ́n ní kọ́ lọ pa èèyàn nítorí ẹdìyẹ, kò kí ń ṣe ẹdìyẹ tó jí ni ó ṣe ní kọ́ lọ pa ìtúẹ̀dì ni adájọ́ tó dájọ́ yẹn ẹ lọ test brain yẹn mental issue kan bàdà Ọlọ́run, adájọ́ tó dá ẹjọ́ yẹn ẹ lọ test brain yẹn mental issue kan bàjà sẹ́ẹ̀. báwo ni wọ́n ṣe máa jí ẹdìyẹ tó dẹ̀ máa dájọ́ kú fún òfin ló sọ bẹ́ẹ̀ àbí? ẹ rí ilé ayé yìí mo ní pé Nàìjíríà tó ta bá ń jàbí ká parí ẹ̀. Yorùbá tó ní a máa lé ẹlẹ́yọ̀rọ̀ lọ́nà ká tó wá fàbọ̀ fẹ́ dìyẹ. Lóòótọ́ tí nǹkan bá ń dàrú àwọn ẹnìkan wà tẹ́ pé ẹjọ́ wà kọ́ pé o ní láti kọ́ safeguard wọn náà pé yára kò ní dáa fún yín ẹ lè fọ́ọ̀kan o tó bá lọ tó wà ní pé ọmọ aláyé ó fọ́ọ̀kọ̀ ṣá ó fọ́ọ̀kọ̀ nǹkan tó ṣe yẹn ó dáná ó ti yẹ a máa lé ẹlẹ́yọ̀rọ̀ lọ ká tó fàbọ̀ fẹ́ dìyẹ bọ́ ó wá sọ pé kí lọ́nà ó ṣe ẹ lọ mú ànulẹ̀ ẹ lọ mú wàá múlẹ̀. Yorùbá ní tó bá ta igá alẹ́ ẹ lọ́pọ̀ o ò lè rà lọ́wọ́n ìwọ ló mú pásìn ẹ lẹ̀ pásìn ara alẹ́ ẹ tó múlẹ̀ yẹn àwọn tó múlẹ̀ fún yẹn ìjọ tó bá wà pẹ̀lú wọn olófòfò yẹra a máa fẹ́ sọ̀rọ̀ àwò olófòfò yẹra a máa fẹ́ sọ̀rọ̀ àwò à ń sọ̀rọ̀ lọ́wọ́ olófòfò ṣe kíní kan ta ló torí ìwọ tó lè tara alẹ́ ẹ mélòó wà lára àtàwájú ẹ chicken ó máa tà wọ́n bí chicken ni. Yes, and just àtúbọ̀tán there's karma ọlọ́pàá gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́ pé agbèfọ́ba ni ẹ́ tí o bá wà ní ipò kan tí ò ń lo dáúlà lọ́wọ́ tí ò ń lo àga ọlá lọ́wọ́ mọ̀ kó máa kúrò lága yẹn ẹnìkan ló wà lága yẹn tí ẹ lórí àga yẹn tẹ́lẹ̀ kí wọ́n tó gbọ́ sórí ẹ̀ o so òun ni torí yẹ ni pé nígbà tí mo gbọ́ sítórì yẹn ẹ̀yin ọlọ́pàá ẹ jọ̀ọ́ ẹ máa wo àwọn kankan pé kò sí bó bá ṣe lè jẹ́ tán àwọn ẹnìkan wà má ti torí pé nǹkan tó fẹ́ jẹ kó wá ba nǹkan tó fẹ́ jẹ́ àsìkò tó nídòwó ni ẹnìkan ṣẹ̀ àbí lọ gbé kéèsì kan wá sọ́dọ̀ ẹ̀ kéèsì tó wé pé ok báwo ni ẹni tí ó fẹ́ lọ ra oògùn fún ìyàwó ẹ̀ ẹ wá kó mọ́ rógà ó dẹ̀ fi pálí oògùn wọ̀nyẹn dẹ̀ gbẹ́dẹ̀ sọ́sí kọ́tà ìdẹ̀ ní pé wọ́n ló ń pa ó ń fèkì ẹ̀ ní ẹnìyẹn dẹ̀ gbàgbé ó dẹ̀ lùsì ìyàwó àtọmọ ẹ̀ kò dẹ̀ kọ́ ayé torí ìwọ gbéṣẹ́ ọlọ́pàá ó gbé sórí gan ó ní láti gbéṣẹ́ ọlọ́pàá sórí lóòótọ́ àwọn ibì kan wà láàrin èmi àti màá tún sọ ẹ mọ olè ọlọ́pàá mọ olè ẹ dá olè mọ̀ wọ́n náà wọn pé olè lélẹ̀ tẹ bá mọ ẹni tó kì í ṣẹlẹ̀ kàn máa fìyà jẹ wọn ni nígbà tó kìyàn mọ́lẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní lo kóńdó tẹ áyàn mọ èmi kọ́ ṣóun náà fẹ́ kú ni àgbàdo sọ pé èmi ni yàrá ọ̀lẹ́ ṣe ó wá bẹ̀rẹ̀ sí ń parọ́ ọmọ rẹ̀ kí ló ń pè ní ọlọ́pàá gbogbo tó bá ti ń ṣe ọlọ́pàá intelligence ní ìnà ẹ ṣe ìwà olè sọ́yìn kò yẹ kí n ṣépè fún yín o ìwà òṣì ìwà ìbàjẹ́ tó wà lọ́kàn yín nǹkan máa ṣẹlẹ̀ ẹ ní ṣe investigation but tó yẹ pé ẹni tó kọ́ mẹ́jọ wá àgbẹjọ́rò ọlọ́pàá ń kọ́ ni pé àgbọ́jọ́ ẹnìkan dá ẹ̀dẹ̀ ń lo agbára èèyàn wá bá ẹ ó ní pé èèyàn kan jẹ́ òun lówó ẹ̀dẹ̀ lọ gbé bóyá mo mọ̀ bóyá iṣẹ́ ẹ̀dẹ̀ lọ gbé ẹ̀dẹ̀ tọ́jú ẹ̀ tó fi kú wọn yín lọ́wọ́ ó yá ẹ wá fẹ́ sweep ẹ̀ under carpet mo mọ̀ pé ìjọba tó wà bẹ́ẹ̀ sí o ẹ̀ escape ẹ̀ máa ń lo ẹ̀wọ̀n gbọ́ ó ti cast social media ti gbé ẹ̀ ń lo ẹ̀wọ̀n kò sẹ́ ẹ̀ ń lo ẹ̀wọ̀n thank God ìjọba Tinubu bó ṣe ń ṣe tó náà mo respect pé gbogbo àwọn tó wá gbé sípò alágbára yẹn pátá àwọn ọmọ Yorùbá ni wọ́n o àwọn náà dẹ̀ bímọ wọ́n ní ìyàwó wọ́n mọ bí iná ọmọ ṣe rí lára ẹ lọ wo ìyá yẹn bó ṣe rí ìyá àgbàlagbà yẹn mi ò mọ ọmọ tó ń sọ yìí mi ò mọ bẹ́ẹ̀ but bí ṣe ń wo age yẹn tí mo ń wo yẹn is almost 30 plus or 35 yes 30 plus ṣá ẹ̀dẹ̀ mú ẹ̀dẹ̀ gbá lọ́wọ́ ẹ̀ ìyá yẹn ní pé ọmọ yẹn ló ń gbé nǹkan àtijọ́ àti mú wá fóun tẹ́lẹ̀ máa sọ́nsẹ̀ máa ní pé ó lọ ń jí kìíní yẹn ni kí ló ń jí there's a way to torture èèyàn òun kò fẹ́ kú náà ẹ̀dẹ̀ bẹ̀ sí ẹ̀nà nígbà tó ọ̀nà àwọn tó lókun gbà tó fẹ́ lọ wo òkú gbogbo ẹnu ẹ̀ báyìí ti fọ́ gbogbo ẹ̀ ti fọ́ ẹ wá fẹ́ parọ́ ẹni pé fẹ́ pokùn sónú cell are you mad ìjọba ẹ̀jọ́ especially IG
jọ̀gbọ̀n tẹ́ bá mọ̀ pátápátá ẹ má yẹ kí àjẹ àwọn ọmọ rẹ̀ ní kúgbe àwọn pípù tẹ́ gbébọn fún lọ́wọ́ ẹ̀ ó fi hàn press àwọn èèyàn sálẹ̀ alẹ́ lómi wà station lómi wà prison kọ̀ọ̀kan tó gbóhùn débẹ̀ ọlọ́pàá mi wà pé ìyàwó ẹ̀ ló bínú lé ó kọ̀ èdè jáde ó kọ̀ èdè ríyàn bọ́ ó dẹ̀ máa lọ tì mọ́lẹ̀ are you mad? ẹ náà ẹ jẹ́ ká try as much as at least bẹ́ẹ̀ ṣe ń ṣe lókè ẹ máa wá wẹ́ yorùbá ní pé inú dídì ló mórí ya mo ò mọ nǹkan tó ṣẹlẹ̀ o but àwọn people tẹ gbébọn ìfún náà tí ẹ bá ti fún wọn ní entitlement wọn nǹkan tó tọ́ sí ọ máa fi bọ́ ẹ máa fi rọ́ọ̀bù wa náà ọ máa fi rọ́ọ̀bù wa yes ọ̀rẹ́ ni agbèfọ́bọ̀ kì í jẹ̀bi tó bá wọn jà jù ọ̀ndà kìnnìkan ọmọ akọ ọmọ ẹmọ púpọ̀ àwọn tó pẹ́ ọlọ́pàá tún máa parọ́ mọ́ ẹ báyìí tó bá sọ ma shut up ó dẹ̀ ń parọ́ mọ́ mi ò dẹ̀ ní kí n má sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ mo ń bọ̀ mi ò tí ì dé.